lágbo ìṣẹ̀ṣe la wà lórí ìkànnì Ìfanijìgì TV níbi ọdún Ọ̀ṣun Aláwòyè tó jẹ́ ti màmá wa Ìyánífà Ọ̀ṣunkẹ́mi Èjìkẹ́yẹ Bógúnbẹ̀ tí wọ́n jẹ́ Ọ̀ṣun Ìyánífà gbogbo ilẹ̀ Ìbàdàn pátápátá. Àwọn náà ni olórí Ọ̀ṣun Aláwòyè. Ọ̀ṣun Aláwòyè, Ọ̀ṣun Aláwòyè, kí là ń pè bẹ́ẹ̀? Báwo ni wọ́n ṣe ń bọ Ọ̀ṣun Aláwòyè? Àwọn wo gan-an ní ń bọ? Kí ni máa ń ṣẹlẹ̀ nídìí Ọ̀ṣun Aláwòyè? Ẹ wò, ẹ má jẹ́ kí n bọ́rọ̀ lọ́wọ́ ná, ẹ má bá mi ká lọ. Orúkọ tèmi ni Olóyè Ìyáàfin Ọ̀tún Ìyánífà ti ilẹ̀ Ìbàdàn Ọ̀ṣunkẹ́mi Ọmọríyebá Èjìkẹ́yẹ Bógúnbẹ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi lónìí, torí pé mò ń ṣe ọdún Ifá, mo sì ń bọ Ọ̀ṣun. Àwọn àbáwáyé mi ní gbogbo òrìṣà tí ó yẹ ká bọ bí ẹgbẹ́ bí Ọ̀ṣàlá. Ọ̀ṣun yìí wá jẹ́ bẹ́sì mi. Àwọn nǹkan tí àwa fi máa ń bọ Ọ̀ṣun láéláé táwọn bàbá ti wà, Èjìkẹ́yẹ Àkànó ọmọ ọlọ́lá ṣẹ̀kẹ̀rẹ̀ fi máa ń bọ Ọ̀ṣun. Òun náà ni ewúrẹ́ o. Ewúrẹ́ ọ̀hún la ti so mọ́lẹ̀. Òun náà ni ẹnlá o. Ẹnlá ọ̀hún la ti so mọ́lẹ̀ yìí o. Àwọn abodìyẹ, òrúkọ, àkùkọ adìyẹ, gbogbo nǹkan tẹ́nu ń jẹ bí ẹ̀wà àtùnpulù, àádùn, oyin, egbò, òun ni àwa máa fi ń bọ Ọ̀ṣun tiwa ní ọ̀dọ̀ tiwa bí. Àgbàrá àgbo lọ̀sán fi ń wo ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Àbí màmá dáná lé Ọ̀ṣun là ń pè yí. Káńkọ́ dúdú Ọ̀ṣun kàlú, káńkọ́ dúdú Ọ̀ṣun kàlú kàlú. Báwo ló ti sá lọ ni? Àwọn onílù máa ti lọ. Kárọ̀ máa dẹ̀ wá, kárọ̀ máa tù wá, àdúrà o. Ọ̀rọ̀ dùn lọ́rọ̀ ayọ̀ ní kọ́ máa bá gbogbo wa. Ẹnu rẹ̀ wọ́n mú paládùn káyọ́ mọ́ fẹ́ lu òdì kan wa. Ọmọ ìkànkan ní wa. Gbogbo wa pátá ẹnu ayọ̀ ẹnu oyin ni wọ́n máa fi fúnra wa o. Ìrè gbogbo fi ìpìlẹ̀ omi sọlẹ̀ sí. Ẹgbẹ́ rẹ̀ rèé o Iyemọja. Iyemọja tó ní fún ọmọ. Ó lọ́ọ̀rẹ́ dájà máa lẹ́wù fún ayọ̀dọ̀. Orí ẹ̀yẹ burúburú bẹ́ẹ̀ lọ́wọ́. Ọdẹ méjì náírà péré máa já sáàdì. Òòyà ṣe o. Ẹ má jẹ́ àtọwọ́ àwa ni. Bákan náà láti ṣe fi bọ Ifá. A kọ́kọ́ fi ewúrẹ́ kojú wọn. Bá a ṣe fi ewúrẹ́ kojú Ọ̀ṣun láàárọ̀ yìí. Tó bá dọ̀la nísìn, a wà mú ewúrẹ́, a wà fi kojú Ifá, a kúnlẹ̀ Ifá. Nígbà bá bọ gbogbo àwọn irúnmọlẹ̀ wa tán, láṣẹ̀ṣẹ̀ wá ṣe patí ìwẹ̀jẹwẹ̀mu àti ìjeje làwa ti ń ṣe léyìí bọ̀. A bẹ̀rẹ̀ lórí àwọn egúngún àárọ̀ ọ̀run kìnkìn. Torí àwọn kan wọ́n ṣe kù, àtẹ́lẹwọ́ làwa bálà, àkúkú mẹ́ni tó kọ́. Ṣùgbọ́n àwọn aláṣekù ibi tí wọ́n fẹsẹ̀ ti wálé tí wọ́n bí wa sí àti díran òun ni tiwa. So a bọ́ síbi Èṣù, a bọ Èṣù, a bọ Ògún, a wá bọ́ sí orí Ṣàngó, Ọya, Báyànì Èjìdé Àgan. Olódùmarè ó fi àwọn Báyànì kẹ́mi. Òòṣà dàda là ń pè bẹ́ẹ̀. Ẹni bá ti bí dàda tó bá mọ̀ tútọ̀ mọ̀ bá yóò sì mọ gbádùn wọn. Dàda olówó ẹyọ fún mi lóòkan kí n fi hárí. Ojú owó ò ní pọ́n gbogbo wa torí ojú owó ìpọ́n dàda. So a bọ òrìṣà dàda tí à ń pè ní Báyànì. Elérìkò àwọn
òòṣà ilérìkò lóríṣiríṣi ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ inú omi ẹgbẹ́ inú èsùn a kó àwọn lẹ́nu jọ lọ́jọ́ tàná. mo ti dé bí mo ti dé o mo ti wá mo ti wá mo ti dé bí mo ti dé o èmi ti wá. Ìyá Máyọ̀wá ẹgbẹ́ mi ṣe bá mi ò ṣe. Akọ̀ bí ìpẹ̀lẹ̀, akọ̀ bí ewé irúmọ̀, akọ̀ jọjọ wọ̀dù, akọ̀ jọjọ wọ̀dù, akọ̀ jọjọ wọ̀dù pẹ́. Mo ti wá pẹ̀ mi léṣe ni. Mo wá sí pẹ́ tọdún nì. Lórí gbogbo àwọn oore mi pátá, lórí èmi gan, lórí ìdílé mi, lórí ìtẹ̀bí tará, tọ̀rẹ́ tìye kan, ilé lóko lódò lẹ́yìn òdì. Mo wà dúpẹ́ dúpẹ́. Ẹnu ọpẹ́ mi ẹ má jẹ ọkàn. Ẹnu ọpẹ́ mi ẹ má jẹ oko. Àdún làǹlàǹlà mo gbé wá o. Ẹjọ́ rọ̀ mi ó dùn kálẹ̀. Ọmọ dúmọ́ o. Ẹ má jẹ jẹ̀kọ̀rọ̀ káyà ayé mi. Ẹ má jẹ jẹ̀bànújẹ́ káyà ayé mi. Ọ̀fẹ́ lẹ́yìn òdo mo tó dé. Fọwọ́ àbí dúpẹ́ o. Ẹjọ́ pẹ́ tàwọn ló tó fi báyìí lọ. Ẹ má jẹ nǹkan ó ṣe fátó yín o. Ẹjọ́ pọ̀ lówó kọ́pọ̀ láàárọ̀ o. Nǹkan ọ̀sẹ̀ mi rẹ o. Ọmọ rẹ má jẹ nǹkan ọ̀sẹ̀ mi rẹ o. Fákóredé ẹ má jẹ nǹkan ó ṣe. Fágbárí ọ̀gbà. Gbogbo àwọn èèyàn oore mi pátá. Ilé Fáyẹmí Àkànmú òkú. Ẹ má délé náà bàjẹ́. Ẹ má délé náà ògbóná. Ẹ má jẹ ọ̀pá yun. Ẹ má jẹ ogún ọjà mbẹ. Kọ́ máa dùn kọ́ máa dáa ni. Kọ́ dùn kọ́ dalẹ̀. Má dùn fún wa. Inú ilé tèmi ọ̀dùn fẹ́mi náà ẹ má jẹ ògbóná. Ẹ má jẹ ọ̀bá jẹ, ẹ má jẹ òkú wọlé o. Ẹ má jẹ òkú jáde o. Ẹ má jẹ ìrìn àjò ayé mi ó forí sọ́kàn. Gbogbo àwọn tí wọ́n wà sílẹ̀ mi pátá. Ẹ má jẹ nǹkan ká dùn wọ́n bàjẹ́ o. A fún gbogbo wọn lóúnjẹ kórí èwe kò ní jọ́ mọ ọwọ́ yàn kú kò ní jọ́ mọ ọwọ́ gbóná gbogbo wọn la sì bọ́ fún nígbà tó wá di ní òní ó wá kan ìyá mi Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórí ìyá àyàn ìyá mi olódòdẹ ìyá tí ń bẹ ńlé tójú ẹ̀ tẹ́yìn òdì omi àrìnmọ́sùnà tọ́tẹ́ rẹ́rẹ́rẹ́ kárí ayé la bá tó ń dé ojúbọ Ọ̀ṣun Aláwòyè láti ṣe ìbọ gẹ́gẹ́ bí ìṣe wa ní ọdọọdún. Yóò dára fún yín o ṣé ẹ mọ̀ pé Ọ̀ṣun yìí níbi tí ìkòkò rẹ̀ ti fẹ̀gbẹ́ lélẹ̀ ní ìlú Ìgèdè a ti ṣe tibẹ̀ kọjá tóóró tó báyìí ni lọ́ra ń ṣe ń bẹ̀ gbàgbà ńgbà tó dòṣogbo ẹ̀rí bó ti yagbáyagbà ó kọjá lásèjì rẹ̀ rí bó ti yagbáyagbà nígbà tí ó tiẹ̀ wá dé ojúbọ Ọ̀ṣun Aláwòyè yìí ó yagbáyagbà ntí wàá mọ bí ó kọ wọn ní ojúbọ ibi tí wọn bá ti kan sẹun Ifá làádá nígbà tá a bá bímọ tán tí wọn ní ẹ máa bọ Ọ̀ṣun fọmọ yìí o ẹ máa bọ Ọya fún ẹ máa bọ Yemọja fún o pàápàá Ọ̀ṣun ńlọrù wáyé o àwọn bàbá ti wọ́ wà dáfá Odùfá tí ó bí Ọ̀ṣun tèmi òun ni Ọ̀ṣun ní Ìrọ̀ṣun Àwòyè ìdí tí ó fi ń jẹ́ Aláwòyè nù táwa bá ti nígbà tí mo dá Ìrọ̀ṣun Aláwòyè Ìrọ̀ṣun Àwòyè àgbo mi ẹni bá ti bù fún àgbo mi àbòyún òbí wẹ́rẹ́ àgọ́tọ̀ wà lábòsùn ẹ̀sìn ọba ọmọ ìjókòó gbogbo ẹni tí ò rí ṣe ní rí ṣe gbogbo ẹni tí ò lówó ní lówó lọ́wọ́ lọ́dọọdún nígbà bá ti dúpẹ́ tèsín yóò tún fún alóore tuntun yóò tún pawọ́pọ̀ mọ́ Olódùmarè yóò tún ṣe gbogbo ohun tá a tún fẹ́ lágbàáyé tọ́ra àfi wàhálà àfogun àfọ́tẹ̀ lágbàáyé àdẹ̀nírì nílùú Nàìjíríà àti inú ilé wa.